Ní ilẹ̀ Yorùbá ó ní àṣà wà. Ní ilẹ̀ Yorùbá lára àwọn àṣà ní ilẹ̀ Yorùbá ìlú tá a lọ ẹ wo irú ìlà tí wọ́n ń kọ níbẹ̀ nílùú tá a lọ. Màmá, ìlú yìí ó dá mi lójú wípé òkè igbó ni wọ́n ń pè bí tá a wà yìí. Bẹ́ẹ̀ni sà. Báwo ni tọ̀rọ̀ ìlà yìí ti jẹ́? Ṣé ìlà tẹ́ mọ́ ń kọ nílùú abínibí yín ni ìlà yìí? Kòkòkò la ó mọ̀ràn fàdítí kọ́ ọmọ rẹ̀ kó mọ̀ kọ́ kó mọ̀ ká. Èdè Yorùbá èdè tó ṣàpèjúwe bá a ṣe tó bá a ṣe fẹ̀ tó nílẹ̀ Oòduà àwọn ọmọ káàárọ̀ oòjíire. Èdè Yorùbá èdè tó lẹ́wà jùlọ nínú èdè ni yorubadunonlinetv. Ìkànnì tó dára ni ẹ máa wò ó. Kẹ́ subscribe síbẹ̀. Ẹ rí ìlà túmọ̀ ìlà ni pé ní ìdílé oníkálukú ìlà tán bá ti ń kọ ní ìdílé ẹnìkọ̀ọ̀kan náà lọ́mọ ń kọ tán bá ti bí ọmọ ní bébì wọ́n á gbé lọ sí ọ̀dọ̀ alákọ̀ọ́mọlà wọ́n á lọ kọ ìlà fún. Ìlà tójú mi iná máa ń pè ní àbàjá olówu. Ìdílé ibòmí ó lè jẹ́ pélé náà máa ń kọ. Ìdílé ibòmí ó lè jẹ́ bàmú ó lè jẹ́ kẹ́kẹ́. Ẹgbẹ́ ẹgbẹ́ yẹn jẹ́ kan rí dáadáa. Màmá, ìgbà tẹ́ dédé bá ìlà yìí nígbà tẹ́ dàgbà tán báwo ló ṣe rí? Nígbà tí mo dàgbà tán tí mo bá ìlà mo bínú gan, mo ní ta ló kọ ìlà yìí sí mi lójú. Wọ́n wá ní bọ́n ṣe máa ń kọ́ nìyẹn pé tán bá ti kọ́kọ́ bí ọmọ ní ìdílé ibi tán bá ti ń kọlà pé wọ́n á kọ fún àkọ́bí wọ́n á kọ fún ìkejì pé kán lè fi mọ̀ pé torí ọmọ ń gbé ọmọ sá lọ ní ayé àtijọ́. Màmá ẹ kọ ẹgbẹ́ yẹn ẹ kọ ìsápá báyìí káwọn èèyàn rí yín dáadáa. Ṣé ìlà yìí ṣé wàá fẹ́ẹ̀ dàbí nǹkan àtìjú nígbà míì? Ó mọ rí bẹ́ẹ̀ o. Ṣùgbọ́n sẹ́yìn lè kọ ìlà fún ọmọ tẹ́ bá bí. Ìyẹn ti di àfisẹ́yìn o. Kí ló dé? A lè kọlà mọ́ ń bojú jẹ́ ni o. Ó ń bojú jẹ́? Bẹ́ẹ̀ni. A jẹ́ wípé nǹkan tẹ́ ń sọ ni pé àṣà àwọn bàbá ńlá bàbá wa àṣà tí ò dáa ni. Àṣà tí ó ti kọjá sẹ́yìn ni ojú ti là nísìnyí ayé ò kọlà fọ́mọ mọ́. Ayé ò kọlà fọ́mọ mọ́. So bẹ́yìn ṣe wà ìgbà tí ẹ bá ìlà yìí lójú yín àwọn ìdílé tó ń kọ́ nílé yín nígbà yẹn ṣé gbogbo yín lẹ̀ ń kọ́? Kì í ṣe gbogbo wa tán bá ti bí àkọ́bí wọn á kọlà fún. Àkọ́bí lẹ́yìn? Irọ́ àbísí kejì lè ní. Tán bá ti bí àkọ́bí àti kejì wọn á kọ fún àwọn àbúrò mi tó kù. Ṣé wọ́n ṣe ń kọ irú ìlà báyìí ṣé wọ́n ṣe ń kọ lókè igbó títí dàsìkò yẹn? Ṣáàṣìrá àwọn ọmọ tán ń kọ ìlà yìí fún lókè igbó títí dàsìkò yẹn? Wọ́n ṣe ń kọ fún àwọn ọmọ kọ̀ọ̀kan o. Ìlà kíkọ ní ilẹ̀ Yorùbá ó jẹ́ àwọn nǹkan kan tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn á mọ yà wọ́n lẹ́nu jákèjádò gbogbo orílẹ̀-èdè gbogbo àgbáláyé. Ìjẹ́sẹ̀ mọ̀ pé ìlà kíkọ kì í ṣe nǹkan tuntun. A ní àbàjá, ẹ máa rí ìlà àbàjá gọ̀m̀bọ́ lójú àwọn èèyàn. Ìlà tòǹdó tá a bá ń kọ àwọn ìlà kan wà tó yẹ pé ìlà ilé ọba la máa ń pè nílùú abínibí wa. Irú ìlà tẹ̀yìn kọ sójú màmá ìlà agboolé bo ni? Ìlà agboolé ọlọ́fàmọ́jọ. Ọlọ́lọ́mí ọmọ abísújó kan nílùú òkè igbó. Irú ìlà báyìí tẹ bá wá wò ó lásìkò yìí ṣé ọmọ fi ṣòro òdílé ni? Orò ìdílé ni. Orò ìdílé lọ́mọ fi ṣe. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n ọmọ tẹ̀yìn bá bí kò lè kọlà mọ́. Lọ́jọ́ tí mo rí àwọn èèyàn kan tó kọlà ẹ̀rù bà mí lọ́jọ́ náà. Ìlà tí ojú tiwọn ẹ̀ tún fẹ́ yàtọ̀ sí ojú tiyín o. Ó dàbí pé mẹ́jọ ni tiyín màmá. Méje. Ẹ já wò dáadáa ẹ jẹ́ kán rí dáadáa o ẹ má bínú màmá. Méje ni ìlà yìí. Ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó ṣé ẹ lè gbà kí ọkọ yín tàbí kí ìyá ìyàwó yín tàbí ìyá ọkọ yín kẹ wá travel wá sórílẹ̀-èdè Nàìjíríà kó wá lọ kọrú ìlà yìí kọ́ lọ kọ sí ẹ̀kẹ́ ọmọ yín báwo lẹ́ ṣe rìhátì? Ẹ má bínú o mo ń fi eléyìí jẹ́ kó yé wa wípé a ní àṣà nílẹ̀ Yorùbá a ní àṣà nílẹ̀ Oòduà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdílé kan wà débi wípé wọn kì í jẹ nǹkan tó bá níyọ̀. Àwọn ìdílé kan wà wọn kì í jẹ nǹkan tó bá láta. Àwọn ìdílé kan wà wọn kì í jẹ nǹkan tó bá ní epo. Bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ ló ṣe rí nílẹ̀ káàárọ̀ oòjíire. Ṣùgbọ́n nígbà tí ariwo Jésù Kristi Jésù dé lọ́tún Jésù dé lósì ọ̀pọ̀lọpọ̀ àwọn kinní tá à ń sọ yìí ó ń pa àwọn àṣà wa run nílẹ̀ bàbá wa. Ẹ̀yin lẹ̀ wọ ọdún egúngún nígbà kan a ní oríṣiríṣi egúngún tó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn kinní ó ń pa àṣà wa run ó ń pa àwọn àṣà wa run nílẹ̀ káàárọ̀ oòjíire ó ń pa àwọn àṣà wa run nílẹ̀ káàárọ̀ oòjíire títí di àsìkò yìí. Mo fi eléyìí ṣe àpèjúwe kí mi sọ pé ìlà kíkọ ọ̀dà nílẹ̀ Yorùbá o. Wọ́n kọ ìlà yìí wọ́n ṣàkọ sójú àwọn èèyàn mi náà. Bàbá tó bí mi irú ìlà yìí lọ́kọ. Ṣùgbọ́n kí ló kọ irú ìlà ilé màmá? Àbàjá olówu. Àbàjá olówu màmá kò sí àbàjá oníjẹ̀bú òwu nìkan ló wà. Àbàjá olówu. Ọ̀dà kí lorúkọ ẹ má wulẹ̀ dárúkọ yín yọ̀mọ̀ dùn fún wa
yóò máa kan fáwọn ọ̀tá wa. A wà nílùú Òkè Igbó níbẹ̀ láti máa ṣàwọn àfihàn oríṣiríṣi àwọn nǹkan tí ń lọ ní Òkè Igbó. Mo ń fẹ́ lè ṣe àpẹẹrẹ wípé ìlà kíkọ nílẹ̀ Yorùbá kì í ṣe nǹkan tó jẹ́ bàríà. Ìlà kíkọ nílẹ̀ Yorùbá ó fẹ́ lójú àwọn àgbààgbà tán ti wọ 80, tán ti wọ 70, tán ti wọ 90, tán ti wọ 60 gan lásìkò táwa ìtọ́jú wọn kò sí ìlà ní ojú wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n kọlà o, gbogbo àwọn èèyàn tó jẹ́ bíi tèmi náà ọ̀kọlà ni wọ́n. Ilé tí mo ti jáde wá ilé onílà náà làwa náà. Ó sì dàbí pé wọ́n máa fi kíní ìṣòro ilẹ̀ Yorùbá ni wọ́n máa fi ṣòro nílẹ̀ Yorùbá. Bàbá nínú ìdílé tẹ́ ti jáde orò wo lẹ bá ń ṣe nílé yín? A máa ń ṣe ọdún egúngún. Ẹ mọ̀ nípa egúngún? Mo mọ̀ nípa egúngún. Kí lẹ mọ̀ nípa egúngún? Kí lẹ mọ̀ nípa egúngún? Ọdún egúngún jẹ́ àṣà ìdílé. Tí ó bá ti di July, a máa ń ṣe ọdún egúngún ní ìlú yín. Tó bá ti di July yẹn egúngún máa jáde. Wọ́n dẹ̀ máa fi 7 days sí. Ipa wo lẹ̀yin máa ń kó? Ṣé ẹ nípa tẹ máa ń kó lọ́dún egúngún? Ipa wo ni? A máa ń jó eégún tó máa ń jáde ní ìdílé tiwa báyìí ó jẹ́ bàdà. Eégún ńlá lásán gígùn. Àwọn èèyàn máa tẹ̀lé, a máa jó tẹ̀lé, a máa jó, a máa sọdún, a máa dáná, a máa jẹun, a máa jó lọ sójú ọjà, wọ́n máa na ọ̀rẹ́, àwọn ọkùnrin a máa na obìnrin, egúngún yẹn náà dẹ̀ máa na yàn. Tẹ́ ẹ bá wá wò ó, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣẹ̀ṣe tí ń parẹ́ kò fẹ́ẹ̀ dàbí tìgbà kan mọ́. Láwọn ayé ìgbà kan egúngún ṣòro ó wò torí pé wọ́n máa ń sọ wípé kí ló máa ń pè láṣọ eégún, wọ́n máa ń sọ pé kíní kan láṣọ eégún, mọ̀rìwò láṣọ ọ̀sán yìí. Àsìkò yìí lásìkò tá a wà yìí egúngún nílẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá à ń ṣe Christianity màmá ṣé kò ti máa gba àṣà wa lọ? Ó ti ń gbà lọ torí pé gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti ń di born again, wọn ò fẹ́ ṣe òòṣà mọ́. Ṣé kíní ṣé wọ́n ń pa wá lára ni àbí ń tún ilẹ̀ Yorùbá ṣe? Tẹ́ bá wo lẹ fi wò? Ó ń ba ilẹ̀ Yorùbá jẹ́ ni. Lọ́nà wo màmá? Torí kò yẹ kí àṣà parun. Àṣà ṣe pàtàkì, ó ṣe kókó. But àwọn onígbàgbọ́ wọ́n fẹ́ jẹ́ kí àṣà parun. Nílẹ̀ Yorùbá màmá ipa wo lẹ̀yin máa kó gẹ́gẹ́ bí ọmọ eléégún? A máa ń kọrin kan ọmọ eléégún ni mí o, ọmọ eléégún ni mí. Ọmọ eléégún ni mí o. Ìyá ń wò fẹ́lẹ́gún ó jàre, fẹ́lẹ́gún bọ́dún bá dé máa kẹ́gbà dání. Fẹ́lẹ́gún bọ́dún bá dé máa kérò lẹ́yìn. Fẹ́lẹ́gún ọ̀rọ̀ yìí á darí. Ìwọ bẹ́ẹ̀ ò bá lè fẹ́lẹ́gún. Ẹ̀yin ọmọ ìdílé Ọ̀jẹ̀ àbí ìsọ Ọ̀jẹ̀ náà ń pè yín? Ọ̀jẹ̀, ọ̀yin ìdílé Ọ̀jẹ̀. Màmá gẹ́gẹ́ bí ọmọ ìdílé Ọ̀jẹ̀ ká tó sọ pé èèyàn gbé eégún ká tó pè èèyàn lílé eégún, ǹjẹ́ ṣé àwọn èèyàn tí ń gbé eégún sì wà nínú ìdílé yín sì ti dé sí? Wọ́n sì wà bẹ́ẹ̀. Ṣùgbọ́n kò dàbí ti gbà kan mọ́. Kò dàbí but àwọn kan tó ti yapa bá ọ̀nà ìgbàgbọ́ lọ wọ́n ṣe but àwọn tó jẹ́ pé rílì gangan wọ́n sì ń ṣe. Màmá kí ló lè mú yín kúrò nínú ìṣẹ̀ṣe? Kí ló lè mú yín kúrò nínú ìṣẹ̀ṣe? Àbẹ tí ń lálàá rẹ̀ pé ó wù kẹ́yìn náà kúrò nínú ìṣẹ̀ṣe. Ìṣẹ̀ṣe náà bí mi sí o, èmi ò lè kúrò. Ìṣẹ̀ṣe la ó máa ṣe o, inú ìṣẹ̀ṣe náà bí yín sí. Torí bàbá ẹni ìṣẹ̀ṣe ni, ìyá ẹni ìṣẹ̀ṣe ni, ìkin ẹni ìṣẹ̀ṣe ni, gbogbo nǹkan tá à ń ṣe bọ́ bá tẹ́lẹ̀ lẹ̀ ìṣẹ̀ṣe ni, abaláyé ni. Màmá ẹ máa bá mi sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn kan sọ pé ìṣẹ̀ṣe ọ̀dà, kí lẹ rí sí? Ìṣẹ̀ṣe dá o. Lọ́nà wo? Ní gbogbo ọ̀nà ni ìṣẹ̀ṣe fi dá. Ìṣẹ̀ṣe ó mú ayé gún, ó dẹ̀ máa yé tòrò. Tí nǹkan bá rú yẹn lójú tẹ̀yìn bá tọ àwọn oníṣẹ̀ṣe lọ, wọ́n á láyé yẹn, wọ́n á fi yé yẹn. Bó bá ṣe nǹkan báyìí ló fẹ́ ṣe, nǹkan báyìí ló ṣẹlẹ̀, báyìí ló mọ̀rin, ọ̀nà tó fẹ́ tọ̀ léléyìí o, nǹkan tó lè ṣe léléyìí o. Ìṣẹ̀ṣe dá gan gidi, ó máa ń tọ́ni sọ́nà. Ìṣẹ̀ṣe dẹ̀ mọ́. Ifá ọmọ ẹni rẹ ọmọ sàkàbí àgọ́ èèkánná ọwọ́ ọ̀jẹ̀fọ̀n lè họra dé egun. Tẹ́ bá ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀ṣe màmá, ṣé ìṣẹ̀ṣe ti ràn yín lọ́wọ́ rí? Kí ipa wo lẹ ti rí ọ̀rọ̀ ìṣẹ̀ṣe rí? Ó ti ràn mí lọ́wọ́ rí torí àwa yìí nígbà tán bí wa gan ìdílé ọlọ́ya náà ní ìdílé wa. Ìgbà tán kọ́kọ́ bí àwa yìí èdè Ọya náà bí wa sí, náà gbé wa sínú Ọya tán dé wa mọ́nú Ọya. Ọya bí ẹ ṣàlàyé Ọya yẹn, mo fẹ́ kẹ́ ṣàlàyé káwọn àwọn ẹlòmíì kan gbọ́ Ọya ni wọ́n mọ̀ túmẹ̀. Ọya yẹn ó jẹ́ bí òòṣà náà ni. So tán bá ti bí gbogbo wa ní kékeré ìgbà tán ń bí wa, wọ́n á gbé wa lọ sí díẹ̀, wọ́n á lọ ṣàdúrà, wọ́n á lọ ṣe orúkọ Ọya ganan mọ́ fi sọ wá lórúkọ. Bí Ọya Fúnkẹ́, Ọya Fúnsọ́, èmi báyìí Ọya Fúnsọ́ ni mí. Àwọn àbúrò mi Ọya Jòkótọ́yá, Ọya Yọmí, Ọya Wùmí, Ọya so Ọya sáà. Tó sì jẹ́ pé orúkọ yẹn àwọn èèyàn wà change ẹ̀ láti Ọya Fúnkẹ́ àwọn change ẹ̀ Jésù Yẹmí, Jésù Fúnkẹ́. Ṣùgbọ́n tẹ́ bá wà wò lásìkò yìí ṣó dáa ká máa ṣe àṣà ká sì máa gbé
nǹkan ilẹ̀ Yorùbá ká mọ̀ gbé lárugẹ? Ó ṣe kókó, ṣe pàtàkì o, ká mọ̀ kí lẹ rí sí? Ká mọ̀ gbé àṣà lárugẹ o. Torí àṣà ń máyégún, ó dẹ̀ mú nǹkan tòrò, ó ń dáa. Ǹjẹ́ ṣé mọ̀ pé láyé àtijọ́ àwọn èèyàn máa ń gbó, wọ́n máa ń tọ́, wọ́n máa ń dàgbà dáadáa torí pé wọ́n máa ń pa àdéhùn mọ́. Mo ń gbé babaláwo àràbà tìlú òkè gbé bọ̀, mo ń gbé wọn bọ̀ báyìí. Ní ayé àtijọ́ ayé máa ń gún, ayé máa ń tọ́, gbogbo nǹkan máa ń rọrùn láyé àtijọ́. Kí ló sì máa ń fà á? Wọ́n pa òfin mọ́. Ṣùgbọ́n láyé òde òní wọ́n pa òfin mọ́. Ọ̀nà wo ni wọ́n gbà pa òfin mọ́? Ẹ rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọlọ́kadà gan ti ń gbégún lásìkò yìí. Ọkọ̀ ọlọ́kadà tó náà wọ náà lọ, wọ́n á lọ ṣe costume, wọ́n á ṣe gbogbo ẹ̀. Kò jẹ́ kó dàbí ti gbà kan mọ́. Tí wọ́n bá bí ọmọ, wọ́n á wà kọsẹ̀jayé ọmọ látijọ́. Yàtọ̀ sí wọ́n wà kọsẹ̀jayé ọmọ gan. Tí èèyàn bá wà tí nǹkan bá ń dà yẹn láàmú, Ifá lolùtọ̀nà, wọ́n á fi tọ̀ ọ́. Ifá ọmọ ẹni rẹ, ọmọ sàkàbí àgọ́, èékánná ọwọ́ ọ̀jẹ̀fọ̀n lè họra dé egun. Wọ́n á fi Ifá Ọ̀rúnmìlà, wọ́n á gbé sílẹ̀ torí babaláwo ló ní ọ̀pẹ̀lẹ̀. Àwọn oníṣègùn àwọn ló ní ẹ̀ǹdínlógún. Wọ́n wò wípé ìlànà báyìí ló yẹ kẹ́niyàn tọ̀. Tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tán wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà báyìí, àwọn èèyàn tó wà lórílẹ̀‐èdè Dublin báyìí, àwọn ọmọ Nàìjíríà tán wà ní United Kingdom, àwọn ọmọ Nàìjíríà tán wà káàkiri gbogbo, àwọn bó ti mọ understand nǹkan tí mò ń pè ní ṣẹ̀ṣe. Torí àṣà Jésù mi ò ní kọ̀ dá o, àṣà ìlú kan ni. Wọ́n gbé wá sórílẹ̀‐èdè wa Nàìjíríà, wọ́n wá fi ike, wọ́n fà wá níke, wọ́n wá fi gba góòlù lọ lọ́wọ́ wa. Ẹ̀yin náà wò ó, tí inú bá ń run ẹnìkan báyìí, wọ́n á ní kán lọ wá o, wọ́n á Holy Ghost fire lé lórí. Tí orí bá ń fọ́ èèyàn, wọ́n á ní kán máa gbé lọ ṣọ́ọ̀ṣì, wọ́n máa Holy Ghost fire lé lórí. Holy Ghost fire yẹn náà dẹ̀ fi pèlè ẹlòmíì lórí tí ó fi dákẹ́. Tó sì jẹ́ wípé gbogbo àwọn nǹkan tá à ń sọ kò ju nǹkan táwọn bàbá wa lè ṣe lọ pẹ̀lú nǹkan bíi 5 naira 10 naira, ewé ẹ̀yìnkùlé, ewé efinrin. Ǹjẹ́ ṣé mọ̀ pé àwọn ewé ń bẹ lẹ́yìn àyíká wa tó jẹ́ wípé ó ń ṣiṣẹ́ ju ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan lọ, ṣùgbọ́n ìgbàgbọ́ tí àwọn èyìnbó gbé wá, àwọn akátá gbé wá, tí wọ́n gbé wá bá wa, wọ́n ti jẹ́ kó yé wa wípé ẹni tó bá ti ṣerú nǹkan báyìí kò ní lè dọ́run lọ sinmi. Ẹ wo bí bàbá ṣe múra, màá sì ṣàfihàn bàbá láìpẹ́. Tí èèyàn bá múra tó mú ìrùkẹ̀rẹ̀ lọ́wọ́, tó kó àkùnsọ́rùn, tó wọ agbádá, tó bá gbọ̀nà ṣọ́ọ̀ṣì, àwọn pásítọ̀ ọmọ wù ọ̀rá kọ̀ràkọ̀ wá ní babaláwo dé. Wọ́n sì mọ̀ wípé aṣọ ìbílẹ̀ bàbá wa ni. Màmá, aṣọ ìbílẹ̀ bàbá wa lágbádá, ká wọ sapara, ká wọ sányán, aṣọ ìbílẹ̀ bàbá wa ni. Àwọn èyìnbó wá wò pé ká mọ̀ lò mọ́, pé ẹni tó bá ti ń ṣerú nǹkan báyìí kò ní lè dọ́run lọ sinmi. Ìbéèrè mi wá rèé fún gbogbo àwọn èèyàn pátápátá. Ǹjẹ́ ẹni tó bá ti ń ṣerú nǹkan báyìí ṣé kò ní lè dọ́run lọ sinmi tòótọ́? Kí ni ó gbé èèyàn wọ ọ̀run gan? Ǹjẹ́ sí ẹ̀sìn tá à ń sìn ni, àbí ìwà, àbí ìṣesí, àbí kí ni gan tí ó mú wa wọ ọ̀run? Ìkànnì Yorùbádùn online TV rèé, níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti máa ń wò ó, tí ọ̀pọ̀lọpọ̀ máa ń wo nǹkan tá à ń ṣe lórí ètò. Ìwọ ti wà lórílẹ̀‐èdè Amẹ́ríkà tipẹ́, ìwọ ti lè wà lórílẹ̀‐èdè Spain tipẹ́, ó ti lè wà lórílẹ̀‐èdè Jamaica tipẹ́, ó ti lè wà ní diaspora, gbogbo diaspora lápapọ̀, South Africa gbogbo ó ti lè wà ńbẹ̀ tipẹ́. Ìṣẹ̀ṣe làṣà, ìṣẹ̀ṣe lẹ bàbá wọ̀ gbọ́dọ̀ parun. Ìwọ tó ń gbọ́ mi, tó ń gbé tò mi, rántí pé Ògúnyẹmí ni wọ́n ń pè ọ́ tẹ́lẹ̀. Ó wá wò pé nítorí pé o ti gba Jésù lólúwa àti olùgbàlà ló bá sọ di Jésù Yẹmí. Jẹ́ n sọ kinní kan fún ọ, Ògún adájọ́, obìnrin tó gbowó ọbẹ̀ tó ń dájọ́ ń bẹ. Ògún adájọ́, obìnrin tó gbowó ọbẹ̀ tó ń dájọ́ ń bẹ. Ògún adájọ́, ìwọ tó sọ lóògùn Yẹmí, tó wá wò wípé ńgbà tí Jésù Kristi olúwa wa ti dé, wọ́n ti wàásù Kristi fún ọ. Mi ò ní Kristi ọ̀dà o, ẹ mọ̀ sì mí tú o. Tó ti wá wàásù Jésù fún ọ, ìwọ wá wò pé kó kúkú pa gbogbo ẹ̀, kó kú sọ̀rọ̀ ẹ ní Jésù Yẹmí, rántí pé ilé Ògún náà ti bí ọ. Àwọn òrìṣà yẹn sì ń bínú títí dàsìkò yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n sọ fún pásítọ̀ kan, wọ́n ní kó lọ bọ Ògún. Pásítọ̀ yẹn ní kí lòun fẹ́ fi Ògún bọ, pé ṣé Ògún wà nínú Bíbélì ni. Kò pẹ́ kò jìnnà ìṣòro bá yọjú sí. Wọ́n wá sọ fún un pé Ògún tá a ní kó bọ nígbà yẹn òun rèé o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn babaláwo tó jẹ́ confam babaláwo wà o, tó sì jẹ́ wípé wọ́n máa ń rína tìnú tẹ̀yìn, torí ojú méjì lẹ̀ dání, ojú ìta àtọjú inú, orí méjì lẹ̀ dání, orí tà ń wò yìí àtòrí inú, kórí inú wa kọ́mọ̀ lọ bá tòde wa jẹ́, o gangan ni kókó àdúrà. Akọ́láwọlé Aláwọ̀dé ló kọ mi nǹpa nkúrú èlùbọ́ tí ń ṣe inú odó gbọ̀nrànà inú orí epo ajó tìkara ìdímọ́bìnrin ṣàfojúdi adípẹ́ńpẹ́lẹ́ kóògùn sí. Torí ẹ̀ mo fi ń ṣàlàyé pé iṣẹ́ tí ó gbọ́dọ̀ parẹ́ kò gbọ́dọ̀ parun nílẹ̀ bàbá wa. Ẹ wo ìkan rèé lára àwọn nǹkan ìṣẹ̀ṣe nílẹ̀ Yorùbá, ká kọ ìlà
mi ò ní kọ́ lọ lé omi ní kọ́ lọ gbé ìlà sí ojú ọmọ ẹ o torí àsìkò ṣe gan ẹni tó bá délé lọ sí gan àwọn èèyàn tó lè fọlọ́pàá mú ṣùgbọ́n ara àwọn nǹkan ṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ni ẹ̀yin náà wá wò lásìkò yìí àwọn èèyàn dàgbà mọ́ tí wọ́n fi ń kú ẹ máa rí ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa sòkú funeral ceremony ọgbọ́n go so soon 48 go so soon 52 tó sì jẹ́ pé láyé àtijọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń lo 105 ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń lo 102 ọ̀pọ̀lọpọ̀ àìsàn tí ń jáde sí yẹn lásìkò yìí kò rí bẹ́ẹ̀ látijọ́ diabetes bàbá tá a mọ̀ sí ìtọ̀ ṣúgà ṣé bí láyé àwọn bàbá wa ṣé bí wọ́n ń kí ọrẹ nǹkan tá a mọ̀ sí ọgbẹ́ ẹnu láyé àwọn bàbá wa ṣé bí wọ́n ń pa á bẹ́ẹ̀ ni oyún ojú tá à ń pariwo yìí láyé àwọn bàbá wa ṣé bí kì í ó ń yọjú sáwọn náà ṣùgbọ́n wọ́n ní ewé àtẹgbò tí wọ́n fi ń pa á kí ló wá ń ṣẹlẹ̀ ní àsìkò tàwa kí ló wá ń ṣẹlẹ̀ lásìkò tàwa yìí ọ̀rẹ́ ti di nǹkan tá a fọwọ́ lẹ́rán rí o a mọ̀ fọwọ́ lẹ́rán ẹ jẹ́ ká rò dáadáa ká padà sínú ìṣẹ̀ṣe torí bàbá ẹni ìṣẹ̀ṣe ni ìyá ẹni ìṣẹ̀ṣe ni ikin ẹni ìṣẹ̀ṣe ni omi tá à ń mu gan ìṣẹ̀ṣe ni bàbá ẹnìkan wá bi mí léèrè wípé Ọlọ́run má jẹ́ kó ń ṣèṣẹ̀ṣe mo ló ṣèṣẹ̀ṣe nǹkan tó fi ní ṣèṣẹ̀ṣe ni pé wàá gbé ìjọ rẹ chọ́ọ̀chì tó dálẹ̀ wàá gbé kúrò nílùú ìṣẹ̀ṣe torí gbogbo ìlú kọ̀ọ̀kan náà ní ìṣẹ̀ṣe tí wọ́n ń ṣe nílùú wọn ìṣẹ̀ṣe tó ń ṣe lókè igbó ọ̀tọ̀ ìṣẹ̀ṣe tó ń ṣe ní Ifẹ̀ oyè láàgbò ọ̀tọ̀ ìṣẹ̀ṣe tó ń ṣe ní Mọdákẹ́kẹ́ àkọ́ráyé ọmọ ogun tẹ̀lúdú ọmọ alẹ́ni pàdé ìjà lójú ọ̀nà ọ̀tọ̀ ìṣẹ̀ṣe ẹdẹmọ̀pọ̀ àrògùn ọmọ ajísọ̀sọ́ ọmọ afi gbogbo ọjọ́ dára bí egbe ọ̀tọ̀ olúkálùkù tó fi dé ìrè alálùbọ́sà ewé kan ni mo pè ìgbà ewé ló ń jẹ́ mi lójú ọlọ ní ìrè ìṣẹ̀ṣe tó ń ṣe ń bẹ ọ̀tọ̀ torí ẹ̀ la fi sọ pé ìṣẹ̀ṣe ìlú bàbá wọ̀ gbọ́dọ̀ parun o Afọláwọlé Aláwọdé ló kọ mi ìkànnì Yorùbádùn online TV láti mú ọ̀rọ̀ yìí wá ẹ ní bínú ni o mo wà ní off camera díẹ̀ ẹ rí mi lójú camera àbí ẹ má bínú sí mi èmi ò ní kú ẹ̀yin náà ò ní kú àjọ máa fa ìkú dẹ́gbẹ̀rà ni torí ọlá ló bílẹ̀ ilẹ̀ ló bí àtẹ̀pẹ́ àtẹ̀pẹ́ ló bí olókun sànni ajé àràbà olókun sànni ajé ló bí ẹja gbọrọ tí ń bẹ nínú omi. Yorùbádùn online TV ẹ máa gbádùn wa nìṣó. níjẹta kọ́ ni ẹnìkan lọ gbé popping nation tó sọ pé òun fẹ́ pa ẹnìkan torí pé ó wà lórí ilẹ̀. pumping action ọwọ́ báyìí ló fi gba popping tó dẹ̀ gbé wá sí police station. Ó ní ìgbà tó yin popping náà. pumping action trans yẹn. mo ń sọ fún yín ó ní ìgbà kéèsì yẹn gan ìwà ńlẹ̀ kò tí ì kúrò ńlẹ̀. pumping action. bẹ́ẹ̀ ni sà. police station wa nìyí ó ìwà ńlẹ̀. mo mọ bẹ pumping action ó yẹn. mo ń sọ fún yín sà. ó dẹ̀ fọwọ́ gba pumping action. ẹ̀yin ọmọ Yorùbá ṣe ti gbọ́ báyìí o. àdá tó mú lọ kogun ó sọ ọ́ lẹ̀ ó sọ àdá yẹn lẹ̀ báyìí kó má sọ pé òun yọ àdá ó sọ àdá yẹn lẹ̀ ó dẹ̀ gba ìbọn lọ́wọ́ ẹni tó gbé ìbọn. àlàyé kí wàá ní àlàyé ń ṣe agent ni. ẹni yẹn gan pẹ́ débi ìsìn. kò tiẹ̀ ọmọ ti wà. ẹ wo bó ṣe rí nìyẹn. ṣé ẹ ti rí báyìí. ọ̀sán gẹ́gẹ́ ọba Mákin òwúrọ̀ kùtùkùtù ọba Ìgbò ojúmọ́ kan ò ní mọ́ kí balùwẹ̀ mọ́ gbọrẹ àtọ̀tún àtòsì lẹyẹlé fi kórè wọ̀lú. tá a bá ń sọ̀rọ̀ nípa jagunjagun tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn èèyàn tó jẹ́ Àgbẹ̀kọ̀yà tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn adùnbárìmọ́sojo ní gbogbo lẹ̀kílẹ̀ tá a bá ń sọ̀rọ̀ nípa kékeré kọ́ ni ẹfọ̀n lọ́dàn ejò òjòlá kò léjò àfojúdi tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn èèyàn nílẹ̀ Yorùbá tó jẹ́ àwọn èèyàn tó jẹ́ pé jagunjagun ni wọ́n ìkan rèé o nílẹ̀ Yorùbá wa nílẹ̀ káàárọ̀ òjíire tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ gbogbo ọmọ Yorùbá tó jẹ́ wípé a máa wò wípé ǹjẹ́ sí akọni wà nílẹ̀ Yorùbá àìrìn jìnnà láàrá bukí ọ̀kẹ́rẹ́ àìrìn jìnnà láàrá bukí ọ̀kẹ́rẹ́ bẹ́ẹ̀ dẹ̀ bá rìn jìnnà dáadáa a rí i pé akọni ń bẹ nílẹ̀ Oòduà ìkan rèé ìrìn àjò ló gbé mi lọ sí ìlú tí mo wà yìí ló jẹ́ kí n mọ̀ wípé akọni ń bẹ o akọni ń bẹ dáadáa tó fi jẹ́ pé kékeré kọ́ lẹ́fọ̀n lọ́dàn ejò òjòlá kò léjò àfojúdi ìpáhùn kúrú èlùbọ́ tí ń so ní odó gbọ̀nhanran. ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ẹ̀rù ń bà wọ́n àti wálé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ẹ̀rù ń bà wọ́n àti orílẹ̀-èdè Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ẹ̀rù ń bà wọ́n wá ní kán má já wọn gbé ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ẹ̀rù ń bà wọ́n wípé tí nǹkan bá tiẹ̀ fẹ́ ṣẹlẹ̀ ìjẹ́sàn ní pa wọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ìrìn àjò gbé mi dí ọ̀dọ̀ àwọn akọni ilẹ̀ Oòduà
ìrìn àjò gbé mi lọ sí ọ̀dọ̀ àwọn akọni adùnbárìnmọ́ sojo ní gbogbo lẹ̀kílẹ̀ iná orí epo ajó tìkanra ìdímọ́bìnrin ṣàfojúdi arípẹ́ńpẹ́lẹ́ kóògùn sí ìrìn àjò ó gbé mi lọ sọ́dọ̀ wọn ló jẹ́ kí n sọ wípé ọ̀sán gẹ́gẹ́ lọ bàbá kí o kùtùkùtù ọba Ìgbò ojúmọ́ kan ò ní mọ́ kí balùmọ́ mọ́ gbọrẹ àtọ̀tún àtòsì lẹ́yìn lè fi kórè wọ̀lú òun wò yẹn ẹ̀yin náà ń wò mí ìkan nínú àwọn akọni ilẹ̀ Yorùbá ní tá bá sọ̀rọ̀ nípa akọni ilẹ̀ Yorùbá sákọni ilẹ̀ Yorùbá lẹ́yìn náà. Lágbára lọ. Ẹ ti lè fi gbogbo ẹnu sọ́pá akọni ilẹ̀ Yorùbá ní. Mo lè fi gbogbo ẹnu. Tí wàhálà bá dé ṣẹlẹ̀ dúró. Lágbára lọ máa dúró. Só ti ṣẹlẹ̀ rí. A jẹ́ pé bẹ́ẹ̀ ṣe wà yìí ẹnìkan ọ̀kàn déédéé lè halẹ̀ mọ́ pé ibo lẹ ń lọ. Láíláí. Ẹ farabalẹ̀ o wọ́n mọ̀ ń jiyàn gbé Nàìjíríà. Òótọ́ ni. Wọn wà lè jẹ́ yín gbé. Àtọ̀. Èèwò rí aláyọ̀ káyé erégúndèrè ó béèrè lọ erégúndèrè lẹ́ẹ̀kíní wọ́n sọ fún erégúndèrè lẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ wọ́n sọ fún ìgbà tó dèrè ó béèrè lọ ayé làbọ́lá mi o ẹ̀ má má dèrè mọ̀ wí o. ọ̀kọ̀ọ̀kan là á jọ̀kẹ́lẹ̀ níjẹ́ méjì ló jọ fún ìbọ̀bọ̀ wọn lóyún lónú ìbọ̀bọ̀ wọn pamọ́ ìbọ̀bọ̀ wọn kọ́ máa lẹ́yìn wọn ju wẹ́lẹ́ ẹ̀sọ̀ pẹ̀lẹ́ o lẹ́jọ́ fi gangan ayé làbọ́lá mi o ẹ má má dèrè mọ̀ wí o. Be Exclusive Spa and Beauty Home ti gbóná ara yọ gbọ́rọ̀gẹ́ jígẹ̀ iléeṣẹ́ tó ń ṣojúlóge dirun gẹrun ṣètọ́jú ara ti gbéra pábálẹ̀ kà pẹ̀lú gbogbo àǹfààní lọ́lọ́kan òjọ̀kan bóyá o fẹ́ dirun gẹrun ra irun lóríṣiríṣi tàbí o fẹ́ ṣe ojúlóge make-up ṣe èékánná ọwọ́ àti tẹsẹ̀ tàbí ẹ nílò láti ra àwọn ohun tí a fi ń ṣe ojú àti ara lóge lóníranran all kinds of make-up products tàbí ẹ fẹ́ kí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wá bá yín ṣe ìtọ́jú àwọ̀ ara yín kí gbogbo ẹran ara iṣan ara ríkèríkè ara tó ti dà jọ̀lọ̀jọ̀lọ̀ di bọ̀lọ̀bọ̀lọ̀ ṣe lọ̀ìlọ̀ yóò máa gba ìtọ́jú tó péye lọ́wọ́ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ body therapy tó gbóúnjẹ fẹ́ gbégbà wo bọ̀. ìwọ kàn sí Be Exclusive Spa and Beauty Home tó wà ní kìlómítà 2 Ọbáfẹ́mi Awólọ́wọ̀ road Olówu bus stop ní ìdojúkọ GB Ọ̀tà ọ̀nà Ìkòròdú ní ìpínlẹ̀ Èkó tàbí kẹ́ ẹ pè wọ́n lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 070-3523-0717 tàbí 080-2298-2773 tààrà ṣàṣà wá jẹ́ adùn ìrírí tí ò láfiwé ní Be Exclusive. parí kọ́kọ́ lè tẹun bàtà bọ́ bẹ́ẹ̀ ní parí gidi àtẹun dúdú jáde òpé ni mí lóní o ọmọ ríro lọ́jẹ̀ ọmọ awúkọ́ gbìnrin bí erí fan òtẹ̀lẹ̀tẹ̀lẹ̀ ni mí lóní o ọmọ mugbẹ́ márùn ọmọ àti kékeré wọnú pópó ọya oró bàbá mi ni tó bá kọ́ mi lóró máa ń kọ́mọ rẹ sán ayé làbọ́lá mi o ẹ̀ má má dèrè mọ̀ wí o. gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire tẹ́ ẹ wà ní diaspora ẹ kéré oko délé o. ìkànnì Yorùbádùn online tv ló ń kíyìn o. kò ní rẹ owó kó má lè ná jàdálẹ̀ kókókó lára ọ̀tá lè. ẹ ní gbọ́bi sí wa àwa náà ò ní gbọ́bi sẹ́yìn náà ire lójú owó rí. ṣé ti rí àwọn players nìyẹn o so definitely àwọn èèyàn gan oríṣiríṣi àwọn èèyàn wá pè mí báyìí. Yorùbádùn online tv ẹ máa gbádùn wa nìṣó. People from different places they come here to come and pray. Ẹ jọ sí mo lè bá yín sọ̀rọ̀ sir just a second ẹ má bọ̀. Okay, this is your coach. Ẹ má bínú o I see that you bá mi fún mic o bá mi clip ẹ mọ́ o so wà ní títàn yá bá mi clip ẹ mọ́ o. Mo rí pé ẹ̀yin team ẹ̀yin football ẹ wá bí wá pray lóde. ọmọ Zion ni wá. Okay, this is Zion. Okay, ọmọ Zion ni. ọmọ Zion ni wá. So ẹni gbàgbọ́ nínú Zion ni dáadáa. wọ́n bí wá sínú Zion. Ẹ dẹ̀ ní gbàgbọ́ nínú bàbá tó sùn sí bíbá. o sure 100%. Irọ́ lẹ pa o. kì í ṣe rọ́. Are you sure? a ní gbàgbọ́ nínú ẹ̀ because àwọn ní father kí ni mo lè pè founder of this Yoruba and Seraphu church. Àwọn ni founder. So ìgbàgbọ́ pọ̀ nìtẹ́ nínú wọn àbí? Ìgbàgbọ́. Wípé gbogbo nǹkan tẹ́ bá tọrọ lọ́dọ̀ wọn gbogbo ẹ̀ ló ń gbọ́ ẹ tẹ́ bá tọrọ nípasẹ̀ Ọlọ́run nípasẹ̀ wọn gbogbo ẹ̀ lẹ́ máa rí. Bẹ́ẹ̀ni. Are you sure? Bẹ́ẹ̀ni. Kí làwọn nǹkan tẹ́ ti rí rí tó ṣẹlẹ̀ nípa wọn? ẹ mọ̀ pé kò síbi tí Jésù ní pé kí ẹnikẹ́ni tó bá ní ìṣòro kó wá sí ọ̀dọ̀ òun. Bàbá tí ó wà níbí báyìí tí is a great prophet. So àwọn ni nígbà yẹn wọ́n ti jagun wọ́n dẹ̀ ti ṣẹ́gun èṣù púpọ̀. So àjẹ́ fi wọ́n lẹ̀. So ẹsẹ̀ wọn náà là ń tẹ̀lé. So bọ́dẹ̀ ṣe wà yìí anybody tó bá ní ìṣòro kó wá sínú church a rí ìgbàlà.
ẹnu tó bá ní ṣòro tó bá wà ní church. Ìwọ wá ní church ìwòsàn wà ńlẹ̀. Ìlú ìwà mímọ́ tí mò ń pariwo yẹn ẹ wo àwọn ẹ̀yà yìí àgbàlagbà ni wọ́n nígbà tí mo débẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń bless màmá yìí mo wá wò pé ṣó ṣeé ṣe ṣá inú mi dùn torí pé mo wà ní ìlú ìwà mímọ́ ní igbó ńlá chọ́ọ̀chì ẹyọ kan ṣoṣo ló wà ńbẹ̀ ẹ wo àwọn ẹ̀yà yìí mọ́ ṣe dàgbà they are very very ages àgbàlagbà ni wọ́n o àgbàlagbà ò ní wọ́n àgbàlagbà ni wọ́n ní àwọn ti wà ní ìlú wọ́n ti bí àwọn kí wọ́n tó tẹ ìlú Ìdó ìlú Ìdẹ́ ni wọ́n ti tẹ ìlú Ìdó ti lé ní afákínní 76 years àwọn ìyá ẹ̀ wọ́n ti wà wọ́n ti dàgbà nítorí pé wọ́n tẹ ìlú Ìdó màmá kán tó tẹ ìlú Ìdó ibo lẹ wà. a wà lórí omi nílùú wa. Orí omi lẹ wà nílùú. Orí omi ìlú wa lọ́hùn ọ̀hún pápá ni bàbá ìwà tó wá tẹ̀lú. Bàbá tó tẹ̀lú Ìdó ọ̀hún yẹn gangan ẹ mọ̀ bàbá yẹn dáadáa. Ẹ̀gbọ́n ìyá mi. Ẹ̀gbọ́n ìyá yín ni màmá ìlú táwa yìí chọ́ọ̀chì ẹyọ kan ṣoṣo ló wà ńbẹ̀. Ẹyọ kan kò gbọ́dọ̀ pé méjì. Ọ̀kan ṣoṣo ọ̀nà kan ṣoṣo lẹ́mí gbà wá o nílàjẹ mórí o. Àwọn èèyàn tí ń bless àwọn màmá yìí àwọn èèyàn tí ń fún wọn ní nǹkan. Ẹ̀mí pèlè nẹ́ ó tún pé Mósè ọ̀nà kan ṣoṣo ọ̀nà kan ṣoṣo lẹ́mí gbà wá o nílàjẹ mórí o. Ìlú yìí ọ̀nà kan ṣoṣo ni ẹni náà là ń pè ní Lénè. Lénè Ajígbadé ògo Lénè ọmọ ogun fèyí mi ìkan ṣoṣo àjànàkú Elédùmarè nínú igbó kìjikìji. Màmá bẹ́ẹ̀ ṣe ń kọ́ ni orí mi ń wú ó mọ̀ wípé ìlú tá a wà yìí ìlú tí àdúrà ti máa ń gbà ni ìlú tí a wà yìí mi ò tí ì débi tí bàbá mi lé ní gẹ́gẹ́ sùn sí o mi ò tí ì débẹ̀ o torí mọ̀mí Rónkẹ́ lórílẹ̀‐èdè Amẹ́ríkà wọ́n ní kí n máa kí yín. Gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire tẹ́ ẹ wà ní diaspora ẹ kéré oko délé o. Ìkànnì Yorùbádùn online TV ló ń kí yín o. Kò ní rẹ owó kó má lè ná jàdálẹ̀ kókókó lára ọ̀tá lè. Ẹ ní gbọ́bi sí wa àwa náà ò ní gbọ́bi sẹ́yìn náà. Ire lójú owó rí. Ìwọ jẹ́ kí fíìmù ó ṣẹlẹ̀ lójú ẹ ó mọ̀ pé wèrè wà. Bàtọ́ wá wò mí ó wá ní ẹnìkan pè mí láti orílẹ̀-èdè Amẹ́ríkà ń ní dáko ẹ̀ ní ń wò ọ̀rá yìí ní ń wo tẹlifíṣàn báyìí ní ń wò ọ̀bá yìí mo sì ń wò lórí fóònù ní ń wò tẹlifíṣàn báyìí ní ń wò ọ̀bá yìí ó ní eléyìí mo ní èyí ó wà wò báyìí ó ní no ó ní kò lè bá mi ṣiṣẹ́ ó ní mo wá ṣàlàyé fún un mo ní kékeré báyìí ni ata ṣe ń rí kéré sọ pé ojú. Ṣé ẹlòmíín wà tó jẹ́ pé tó bá fẹ́ wọlé ẹnu ọ̀nà lè má gbà á. Tó sì jágbó òfìfo. Kì í sọ lágbára ẹ̀rọ ọmọ mi tó jẹ́ pé ó lè jẹ́ ọmọ ọdún 7 tó sì jẹ́ pé yóò sì gbé ẹni tó ti wà 100 years tí ó gbé mi. Tí ó gbé mi dànù. Tí ó gbé sínú tí kankan ò ní jábọ́ bẹ̀. Tí ó gbé mi tó jẹ́ kó yẹ. Ìwọ tó bá sọ pé àwàdà ni jẹ́ kí fíìmù ó ṣẹlẹ̀ kí yàrá yàrí ó fojú kan. Ó mọ̀ pé wèrè wà. Ó sọ̀rọ̀ kan ẹ̀rù wá bà mí. O ní bí ọba sọkùnrin kankan lé mọ́ ọlọ́kùnrin ni ó yóò ní nǹkan tó gbójúlé o. Kẹ́mi gan mọ̀ sí ilé ìyàwó mi àwọn ọmọ mi gan tọkùnrin. Ntí gbà dúró fíìmù là ń ṣe o. Àní kí n mọ̀ sí nílé Ajagungbadé kí n mọ̀ sí nílé ọ̀sà ọmọ mi àti ìyàwó gan tó. Ká mọ̀ sọ wípé bóyá ọ̀rọ̀ nípa pé bóyá àwọn boys. Ká mọ̀ sọ pé bóyá ọ̀rọ̀ nípa àwọn boys. Torí tó bá ní bí ó ṣe yẹ kó rìn wá nà ọ ṣe léṣe. Nínà gidi tí ìsọ̀rọ̀ àwàdà. Subscribe to my YouTube channel Yorubadun Online TV. Ìkànnì tó dára ni ẹ máa wò ó. Nǹkan ìdílé bàbá mi lógun jíjà. Tó bá wọ́n sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Fúlàní wọ́n ní Fúlàní bí ṣe ń jí kúkúrú gbé ní jí nílá gbé ní pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nílẹ̀ Yorùbá. Ṣé tiwa àti Fúlàní bá jọ fojú kanra yín? Mo mọ̀ pé ọjọ́ tí sọ́nsọ́ méjì bá fojú kanra wọn. Níjọ́ tí wà àti Fúlàní bá jọ fojú kanra yín kí ló lè ṣẹlẹ̀? Àkọ́wọn gan mọ́ gbàdúrà pé ká fojú kanra. Ká má gbàdúrà rẹ o torí ká má gbàdúrà ká fojú kanra ìkanra gbogbo nǹkan tí ń ṣe fáwa náà láti bá gbà lára wọn
kábíyèsí. ìkàrà gbogbo nǹkan tí ń ṣe fún ọmọ Yorùbá kan jí ẹgbẹ́ wọn á rè fún ọmọ Yorùbá mi nígbà bá tó gbowó lọ́wọ́ ẹlòmíì wọn á tó parí ẹ̀dá bẹ́ẹ̀ ṣé kòrónà dá sínú ilé ní àbáyọ ìkorò burúkú ni wọ́n mú wọnú ilé yẹn ok tí Fúlàní náà bá wá gbàdúrà wípé kò ń bá wúrú wa náà pàdé ìjọ náà ni ó mọ̀ bá ẹ tú ọ̀rọ̀ yẹn sọ. níjọ́ tí Fúlàní bá gbàdúrà kò ń bá wúrú wa pàdé ìjọ náà ni ó fi lè bóra bí aṣọ. ọ̀ ń sọ̀rọ̀ kan lọ́jọ́ kẹrin gbà mí ó ní tó bá le tẹ́ oníkan pì ọ́ irú agbára wo gan ló gbẹ́kẹ̀lé. irọ́ Ọlọ́run ni ṣùgbọ́n àtọmọ́ tó sọ ìlú tó bá fẹ́ dàrú kan pìyà ìlú tó bá fẹ́ ọmọ Yorùbá ní bẹ níbẹ̀ káàkiri ok bí ìbá ṣe wípé àwọn ẹlẹ́yàmẹ̀yà ẹ̀dá tí wọ́n ń tún nǹkan ká sẹ́rí ìlú káàkiri tó bá ṣàtijẹ́lẹ̀ Yorùbá ọmọ ìyájọ́ ni a gbogbo ibi tí wọ́n bá ti wọ̀ tó dàbí pé wọ́n dáyè payín kẹ̀kẹ́ síbẹ̀ ẹ pìyà. ẹni tó bá wà ní Nàìjíríà sí tó bá wo nǹkan tó ń ṣẹlẹ̀ a mọ̀ nǹkan tá à ń fèsì ní kọ́ńtì yìí nísìn torí kí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ìzólè they don't understand wọ́n ní àwọn kan wà ní gọ́ọ̀mẹ̀ntì pé wọ́n ti bàjọba jẹ́ tẹ́lẹ̀ ká tó kú so tí àwọn èèyàn wa bá rò dáadáa wọ́n rí pé statement yẹn ó wrong because a ní oil company ní Nàìjíríà ó ṣe ń exist kò bàjẹ́ so a ní different ibi tó yẹ pé owó àti ń rí owó ní Nàìjíríà kò bàjẹ́ so the time of Ọbásanjọ́ amòye tí senator ń gbà okay the time of Yar'Adua amòye tí senator ń gbà the time of Jonathan amòye tí senator ń gbà bẹ́ẹ̀tì nígbà tó di ayé ti Buhari a rí pé senator their house allowance is 4 billion naira. 4 billion naira. 4 billion naira. Okay. House allowance. Ẹ pé a fẹ́ ṣe swearing nígbà ayé àwọn god president wa tó ti kọjá 30 million naira. 30 million naira. Nígbà tó ti di Buhari ó di 37 million naira. For the senators. Okay. Okay, listen. Apart from their traveling allowance wà, senatorial allowance wà. But tí pé à ń sọ̀rọ̀ pé the base of their money pé kini house allowance yẹn 4 billion naira ni. It's 4 billion naira. 4 billion naira. Yàtọ̀ sí pé sitting allowance o pé wọ́n jókòó tí senator bá jókòó tí wọ́n bá sọ̀rọ̀ 30 minutes lórí ìjókòó afterwards they go to collect 20 million naira. ẹ tún ọ̀rọ̀ yẹn repeat. tí senator bá jókòó ní seat pé wọ́n jókòó wọ́n ṣe meeting 20 minutes is almost 20 million naira. 20 million per seat. Per seat. Okay. No, not 20 naira, not 20 million per seat o. Okay. More than that pé wọ́n sọ̀rọ̀ 20 minutes. That's what I'm saying. Tí wọ́n ó depend the hours tí wọ́n bá fi ṣe meeting. Okay. Òun ni wọ́n fi ń gba owó. Ní senator so any government tó bá fẹ́ ṣe Nàìjíríà kó dáa. Wọ́n ní Tinubu ó yọ subsidy ó ṣe dáadáa ó ṣe gbọ́ ṣàwo ọjọ́ tí inú Tinubu tó dùn jù ní Nàìjíríà ọjọ́ yẹn ló bà gbogbo ọmọ Nàìjíríà nínú jẹ́. Can you repeat that statement? Ọjọ́ tí inú Tinubu dùn jù láyé ọjọ́ náà ló bà gbogbo ọmọ Nàìjíríà nínú jẹ́. Bíbáwò bíbáwò. Okay, Tinubu wọlé ó ti ń lé president ó pọ̀ ṣu ẹ̀ Ọlọ́run ṣe ó bọ́ sí fún is from God. Nígbà tó bọ́ sí fún inú ẹ̀dùn kò tí ì dé ọ́fíìsì ibi tó ti ṣe sọ àìfún ó ní no more subsidy. Sẹ́wọ̀n pọ́jọ́ ẹ̀ lọ́wọ́ inú ọmọ Nàìjíríà bẹ̀rẹ̀ sí bàjẹ́ jù láyé ọjọ́ ẹ̀dẹ̀ nínú tiẹ̀ dùn jù. And before the election àwa sọ fáwọn èèyàn wa torí kí ni àwa ní òye ju àwọn èèyàn wa kankan lọ díẹ̀díẹ̀. Tinubu has nothing to offer this country. Yes. Tinubu ó believe pé wọ́n ní Awólọ́wọ̀ kò jókòó dáadáa ń gbà yẹn. Abíọ́lá lè kò bá pé òun lówó òun lóògùn òun nípò òun dẹ̀ ti ṣe fáwọn èèyàn pé òun máa bá that is why tó fi lé nǹkan yẹn so tó bá ṣe máa plan fún Nàìjíríà ó ṣe máa plan lórí ẹ̀ ti kọjá because kò sí nǹkan tó lè plan mọ́ sí kò sí nǹkan tó lè plan. Getting the year to wọlé ń sìn báyìí ọmọ àpọ́dún kan báyìí. Kò sí nǹkan tó lè plan because àwọn senator dem wise than him. We have one 109 senator in Nigeria. Àwọn tó dẹ̀ ti ṣe láyé rẹ̀ jíìmù Buhari náà wà bẹ́ẹ̀. And they even wise than him. Wọ́n wise ju Tinubu lọ. Tinubu lówó right. Owó ìṣèjọba o. Owó ìṣèjọba. And again ẹ wo Tinubu. Tinubu is a trader politician. Olùṣòwò olóṣèlú ni. Tí Tinubu bá fún ní 20 billion pé kẹ́ contest fún governor tẹ́ bá máa wọlé fún governor a fi gba 50 billion. Yes.
Are you with me? Yes. A fi gba 50 billion. Tí Tinubu bá lóyá, you are going for senator. Ó fún ẹ ní 3 billion naira. Tó bá máa gbà padà, a fi gba 10 billion naira. That is a business. That is a trader politician. Olùṣòwò olóṣèlú ni. Ó fi owó ẹ̀ ó fi ń ṣe òwò òṣèlú ni. I understand. Ó fi owó ẹ̀ ó fi ń ṣe òwò òṣèlú ni. So ẹni tó fi owó ẹ̀ tó fi ń ṣe òwò òṣèlú tẹ́lẹ̀, tá wá gbé síbi owó. Tí ó ṣe pé yá senator owó mi lóṣù yìí ó gbọ́dọ̀ san o. Governor owó mi lóṣù yìí ó gbọ́dọ̀ san. Wá gbé síbi owó kí lẹ believe pé máa ṣẹlẹ̀. But tẹ́ bá wò dáadáa nsìn, Nàìjíríà ti dàrú. Àwọn èèyàn complain wípé regime Buhari ó sì fẹ́ better ju regime Tinubu lọ. 100% good than Tinubu regime. I believe that. 100% good. Okay, nígbà yẹn ṣe bí àwa ta wà ń bí, à ní Boko Haram ṣé Boko Haram wá pa wá ń bí? Rárá. Ṣé bí nọ́ọ̀tì náà ti para wọn? It's for the northerner. Ebi tó pa wá sí general ni. General ni, everybody ni. Gbogbo alebijọ́ papapọ̀ sí ìgbésẹ̀ pé ọ̀rọ̀ nọ́ọ̀tì nìkan mọ́ báyìí sí. So my belief is that Tinubu has nothing to offer this country. But tẹ́ bá gbọ́ nǹkan tí Tinubu sọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, Tinubu ló ń fẹ́ build our security kan. That is a state police. Ó ló fẹ́ build wọn. State police. Láti mọ káàkiri inú igbó. State police. Àmọ̀tẹ́kùn tá a ṣe bó láti ìbàdé. Kátó ẹ̀ṣẹ̀ abẹ́rẹ́ state police. Àmọ̀tẹ́kùn tá a believe pé àwọn olóògùn la fẹ́ kó síbẹ̀ pé wọ́n lè máa rescue ilẹ̀ Yorùbá. Kí náà tí ì ṣe. Gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ́ wà nílùú òyìnbó, gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ́ wà l'Ékòó, tẹ́ wà n'Íbàdàn, gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora, ṣé ìjọba Tinubu yìí, àwọn tó wà nílùú òyìnbó wọ́n complain. Everybody after the regime of Buhari, most of people wọ́n complain lórí ọ̀rọ̀ Tinubu. Wípé ẹni tá a fẹ́ yàn àwọn èèyàn tó wà nílùú òyìnbbo, Tinubu ò ní nǹkan tó fẹ́ rọ́bà Nàìjíríà. Ṣé mo pé mistake, the only problem is that àwa Yorùbá gangan ni problem tó pọ̀ jù. Àwọn Yorùbá wọ́n ní Tinubu lówó. Ó kè nígbà tí Tinubu lówó sí, Tinubu di president Nàìjíríà. Kò ṣe sọ pé ẹ̀yin ọmọ Nàìjíríà torí pé mo lówó mi ò ní yọ subsidy no, mo yá Nàìjíríà ní 3 trillion. Tinubu ò lè ṣe láíláí. Olówó ni mí o, mo yá Nàìjíríà ní 3 trillion. And if you see Tinubu, last month Tinubu, owó tó ní kò ṣe ẹgbẹ́ governor. Even Jonathan ex-president wa tó bá dúró pẹ̀lú last month Tinubu kò lè defeat ẹ̀ nínú owó. So bàbá kan kówó jọ tiẹ̀ ni tí ò mọ tó fẹ́ fi ṣe. Tí ò mọ nǹkan tó fẹ́ fi ṣe. But what I know is that n tó ṣẹlẹ̀ ní Nàìjíríà ó ti kọjá òye bàbá. But when it come to area of àwọn ọba nílẹ̀ Yorùbá, wọ́n ṣe ń pa àwọn ọba nílẹ̀ Yorùbá, kí lẹ rí sí? Tá bá ní ká wò láyé àtijọ́, tá bá fẹ́ jọba nílẹ̀ Yorùbá, Ifá ló máa fi yan ọba. Okay. Nílẹ̀ Yorùbá ni o pé wọ́n fẹ́ jẹ ọba, Ifá náà fi yan ọba nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀. Àmọ́ nísìn òṣèlú la fi yan ọba. Tẹ́ bá ní ẹ fẹ́ jọba sí tí Ifá bá mú yín, irú brother mi tó bá lóyè àsìmí tí mo dẹ̀ wà ní gọ́ọ̀mẹ̀ntì. Ifá yín ẹ kò sẹ́gbẹ́ kan ni. So ẹni tí mo fẹ́ lò ni màá lò. Pé ẹni tí mo fẹ́ lò fún ọba lélẹ́yìí o. So òṣèlú náà fi ń jọba, ṣé láyé àtijọ́ ṣé olóṣèlú lè jọba lórí iye oyè ni? Láíláí. Kò possible. Bẹ̀tí ń sìn tí ọba kan bá kọjá ìyá rẹ̀, gómìnà ayọ̀ dànù. Tí ò dẹ̀ sí nǹkan tó máa ṣẹlẹ̀. Àwọn mínísírì wọ́n á jókòó, àwọn assembly wọ́n sign ẹ̀, wọ́n lé ọba yẹn kúrò lórí oyè. Ẹ̀rù ń bà àwọn tó wà nílùú òyìnbó, wọ́n láwọn ò fẹ́ wá Nàìjíríà. Wọ́n ní wọ́n lè já wọn gbé. Ẹ ti máa gbọ́ sí. I gbọ́ most information about it. Àwọn táwa bí wọ́n jí wọn gbé ká máa bọ̀. Wọ́n lẹ́nu gbọ́ àwọn onídájọ́ wa máa jà. Pé táwọn bá kówó yẹn dé, àwọn ajínigbé máa já wọn gbé táwọn bá wọ Nàìjíríà. Ká máa bọ̀, kò sẹ́ tó máa jí wọn gbé, tó bá dẹ̀ jí wọn gbé, wọ́n sì sí orílẹ̀-èdè bàbá wọn náà lé. Torí mo sì ní àwọn obìnrin tó pọ̀ lórílẹ̀-èdè Amẹ́ríkà. Mo láwọn ọkùnrin tó pọ̀ tó wà lórílẹ̀-èdè Germany. Tẹ́ bá sọ̀rọ̀ nípa Nàìjíríà fún wọn, wọ́n á fọwọ́ di etí ni pé I don't want to hear anything about Tinubu. People will be saying that. Ṣẹ́rí tẹ́ bá ní ká máa wò, kò sí country tó wà okay náà for now. Tá bá ní ká máa wò pé country kan wà tó wà okay. Because dollar rate yẹn ti lágbára jù. The dollar rate jẹ́ pé level ìṣòro alákálùkù ó yàtọ̀ síra wọn. Sórí irú àwọn tá à ń sọ̀rọ̀ sí tá à ń complain tó ń jẹ wá bá lọ déédé, tá a rí change tá à ń fún àwọn ọmọ tiwa torí change làwọn wa mú lọ school, tá a rí change fún wọn, a ní complain pẹ̀lú òdà. Bẹ́ẹ̀tì ní tí mo fẹ́ káwọn èèyàn wá mọ̀ ní pé Tinubu ò lè nífẹ̀ẹ́ mẹ̀kúnnù. The time of
government of Tinubu in Lagos State ó ní kí mẹ̀kúnnù wa máa gba 3,000 ká máa padà sílùú wọn so irú èèyàn báyọ̀ yẹ ká ti mọ̀ pé kò fẹ́ mẹ̀kúnnù láyé ó ní wọ́n tó bá mọ̀ pé ò lè meet up pẹ̀lú tó ṣẹlẹ̀ ní Lagos State o wá gba 3,000 kó máa padà sílùú ẹ̀. ẹ bá bá mi advice àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ bá mi advice wọn pé Nàìjíríà yóò sì tún padà dá ṣé ẹ nígbàgbọ́ pé ní rẹ̀jíìmù Tinubu Nàìjíríà sì lè padà dá. Nàìjíríà sì máa dá lágbára Ọlọ́run torí tá a bá fẹ́ máa ṣe nǹkan ká máa fi agbára Ọlọ́run kún lágbára Ọlọ́run Nàìjíríà sì máa dá. ṣé ìjọba ológun ọ̀dẹ̀ ní hijack. Possibly tẹ bá wo kọ́mẹ̀ntì Babangida lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọn sọ directly pé ológun lè take over but wọ́n sọ indirect tẹ bá wo kọ́mẹ̀ntì bàbá wa Ọbásanjọ́ ẹ rí i pé ó sọ indirectly because ìjọba yẹn bó ṣe bá Babangida ó dùn Babangida gan Babangida gan ò expect ìjọba yẹn rárá. So n tí ó kàn wá bẹ̀ tí èmi rí ni o gẹ́gẹ́ bí èèyàn o mo mọ̀ pé Nàìjíríà sì máa da nítorí táwa náà bá sọ pé Nàìjíríà ò ní da àṣà àti ń bímọ káṣí sọ pé àti ń bá tí wọ́n lọ díẹ̀díẹ̀. ṣé tẹ̀ náà Tinubu Nàìjíríà máa da. wẹ́ kò sí nǹkan tó Ọlọ́run ò lè ṣe bẹ̀tì mi ò gbàgbọ́ pé ní tẹ̀lé ẹ̀. torí ìjọba yẹn ti sú bàbá. kò yé kò yé bàbá kan wà bẹ́ẹ̀ bàbá kan gbé drug yìí akàn fà gbé drug lura bàbá sùn ájí bàbá kan gbé wá kàn bọ́wọ́ lùwé tiẹ̀ ní kí ló mọ̀. ìkànnì Yorùbá rèé Yorùbá ẹ mọ̀ sọ wọn ká máa subscribe sí ìkànnì Yorùbá Dùn Online. ẹ̀yin èèyàn wa ẹ̀sẹ̀ máa ń rí wa ní ìkànnì Yorùbá Dùn ẹ mọ̀ pé òdùn ni wá nínú ìkànnì Yorùbá Dùn ẹ dẹ̀ mọ̀ pé online TV ẹ dẹ̀ mọ̀ pé most of our comment àbúyàn àdẹ̀sẹ́pè fún yàn bẹ̀tì à ń sọ ìrírí àti ìmọ̀ wa ẹ̀yin èèyàn wa ẹ jọ̀ọ́ abẹ́yìn ní orúkọ Ọlọ́run ẹ máa subscribe sí ìkànnì Yorùbá Dùn Online TV. àwọn ọmọ wa kò ní kan mọ́ wa láṣẹ Èdùmàrè àwọn ò ní kú ẹ̀yin náà ní kú àjọ máa fa ìkú dẹ́gbẹ̀rà ni ẹ ṣé o. Sọmọrí àdúgbò yìí ẹ jáde wá o ẹ jáde wá o kẹ wá gbọ́nà sí àwa obìnrin dára obìnrin yáàyè ẹ wò wọ́n látòkè dé sàlẹ̀ ìrìnsẹ̀ Ọlọ́run ni wọ́n ó dá wọn ládàá pé láì lẹ́jà bákan nínú bí obìnrin bá múra tán pẹ̀lú aṣọ ìbílẹ̀ wa ẹ wò bí ó ṣe yáàyè tó lọ́rùn wọn eléyìí ló ṣàpèjúwe irú ẹ̀yà tí àwọn obìnrin jẹ́ ní ilẹ̀ Áfíríkà pàápàá jùlọ ní ilẹ̀ Adúláwọ̀ àwọn ọmọ káàárọ̀ òjíire gẹ́gẹ́ bí iyọ̀ ayé fún gbogbo àwọn ọkùnrin ṣèwárí ìṣesí wa àṣà wa ẹ jẹ́ ká gbé lárugẹ gbogbo àwọn ọmọ Adúláwọ̀ èdè Yorùbá dùn lédè ó dùn láṣà ẹ jọ̀wọ́ ẹ bá wa subscribe sí ìkànnì Yorùbá Dùn Online TV lórí YouTube rẹ. bàbá yìí ti dé ẹ wò mí èmi náà ọmọ aládé àlàáfíà. àdé òrí.